kalẹ̀ níbikíbi tí ẹ bá ti lóore ọ̀fẹ́ láti máa gbọ́ mi àbí láti máa wò mí ketekete. Adémọ́lá ọmọ Omíyalé lèmi ń jẹ́. Máa lémi lọ́mọ Ìbàdàn ní Olúyọ̀lé ìlú Ògúnmọ́lá olódògbò kẹrin lójú ogun ọbọ̀ Sokoto kẹmbẹ̀rẹ̀ bíi ìjà. Èmi lọ́mọ agbọ́ kẹ́kẹ́ ogun mọ́sà ọmọ agbọ́ yàyà mọ́yà ṣáájú ohun gbogbo kí Olódùmarè kó bùkún orílẹ̀-èdè mi. Orílẹ̀-èdè wo là ń sọ̀rọ̀ nípa ẹ̀? À ń sọ̀rọ̀ nípa orílẹ̀-èdè olómìnira ìran Yorùbá. Mo kí ẹ̀yin àlè ulama warasatul anbiyahi, ẹ̀yin àfa Ọlọ́run tó hàn àti èyí tó pamọ́ pátápátá. Mọ̀kádàm Sheikh àfa àkọ́mọlẹ́sìn àfa àkọ́mọlédè pẹ̀lú gbogbo àfa pátápátá nù mùsùlùmí àti gbogbo mùsùlùmí pátápátá. Mo kí yín pé assalamu alaikum rahmatullahi ta'ala wa barakatuhu. Mo wá kẹ́yìn ìyá mi, bàbá mi, ẹ̀gbọ́n mi, àbúrò mi, Reverend Bishop nínú ìjọ àgùdà, ìjọ mímọ́, ìjọ onírìbọmi Kérúbù Sẹ́ráfù Celestian àti gbogbo kìrìsìtẹ́nì ayé pátápátá wípé àlàáfíà Ọlọ́run kó máa bẹ pẹ̀lú yín àti gbogbo mọ̀lẹ́bí yín pátápátá. Mo wá kẹ́yìn ìyá mi, ẹ̀yin bàbá mi, ẹ̀yin ẹ̀gbọ́n mi, àbúrò mi, ẹ̀yin ẹlẹ́sìn kẹ̀ẹ̀sìnkẹ̀, ẹ̀yin ẹlẹ́sìn àbáláyé. Mo kí yín wípé ewé a máa jẹ́, egbò a máa jẹ́, ẹ̀ní ṣe ewé já, ẹ̀ní ṣe egbò wà. Àlùbáríkà àwọn tí Olódùmarè tó kólé ayé lé lọ́wọ́. Mo wá kẹ́yìn ìyá mi abọ̀já gbọ̀rọ̀gbọ̀rọ̀. Ẹ̀yin abiyamọ tí dúró tọmọtọmọ èyí fi ṣubú. Ẹ̀yin abiyamọ tí dúró tọmọtọmọ èyí fi ṣìṣe. Àdó mẹ́ta báyìí làdó ẹ̀yin ìyá mi. Ọ̀kan fọ́, ọ̀kan nù. Wọ́n fi kan ṣoré kiri. Èyí tẹ́ ẹ fi ń ṣoré kiri. Ẹ fi ṣàwọn ọmọ Yorùbá, ẹ fi ṣe wá lórí owó, ẹ fi ṣe wá lórí ọlá, ẹ fi ṣe wá lórí àìkú tí ṣe baálé ọ̀rọ̀. Torí ẹ̀yin làgbà gbanigbani. Mo ṣèbà orí tó kú tí ò níná. Mo ṣèbà ọjà tó kú tí ò lérò. Mo wá ṣèbà oko tó pọ̀ jaburata tí ò nírúgbìn. Ẹ̀yin àgbà gbanigbani. Mo ṣèbà yín o. Mo kí kábíyèsí ọ̀nìrìṣà jẹgbẹni bí àti àkún aláṣọ àlàfófó gbò ọ̀jájá àfìdí ọ̀tẹ̀ jẹlẹ̀ ọba Babátúndé ẹni ìtàn Adéyẹyè Ògúnwùsì Ọ̀jájáde second Ọọ̀ni Ilé Ifẹ̀. Mo fi yín kí Olúbàdàn ilẹ̀ Ìbàdàn ọba Owólabí Ọlákùlẹ́yìn Ìgè Akínlóye the first. Mo fẹ̀yìn méjèèjì mo wá fi kí Aláàfin Ọ̀yọ́ tuntun ọmọọba Akíìmù Abímbọ́lá Ọ̀wọ́ Adé lágbára lọ́wọ́ Ọlọ́run. Ìpẹ̀bí ò ní gbóná mọ́ yín. Ẹ wọ̀ pẹ̀bí láyọ̀, ẹ sì jáde láyọ̀. Oṣù tó lé nílùú Ọ̀yọ́ kò ní jẹ́ oṣù ìbànújẹ́, kò ní jẹ́ oṣù nira. Àlùbáríkà àwọn tí Olódùmarè tó kólé ayé lọ́wọ́. Mo wá fẹ̀yìn mẹ́tẹ̀ẹ̀ta mo fi kí gbogbo ládéládé lóyè pátápátá nílẹ̀ Kárọ̀ Òjíire. Mo kí gbogbo gómìnà ilẹ̀ Yorùbá látòrí gọ́vnà Abíọ́dún Olúwaṣèyí Mákindé, gọ́vnà Lucky Ayédatiwa, gọ́vnà Nurudeen Adeleke Jackson, gọ́vnà Babájídé Sanwó-Olú, gọ́vnà Dàpọ̀ Abíọ́dún àpẹ̀lú gọ́vnà Abíọ́dún Oyèbánjí. Mo kí yín o. Lágbára lọ́wọ́ Ọlọ́run ilẹ̀ Yorùbá ò ní dàrú. Mo wá kí bàbá mi Professor Bánjí Akíntóyè alànà fún gbogbo ọmọ Yorùbá pátápátá. Bàbá mo kí yín o. Mo dẹ̀ kí bàbá mi Àdìsá ọmọ Adéyẹmọ àkùkọ gàgàrà tó gorí àpáta lọ rèé lé téńté, ojú tó lé ojú tó ko, olówó orí ọkọ tó yọ̀ sí ọkọ Adérọ́pò, bàbá Michael, bàbá Yọ̀mídé, bàbá Ronaldo, bàbá Àṣàbí, Àdìsá tó sùn sínú ilé tó ń bara rẹ̀ lẹ́rù, eégún burúkú abita pólì lẹ́yìn, yèrèpè tí ò níbì ká àgbá mú ti fi gbogbo ara jóni wàìwàì, ọmọ ládéládé ládé Aláàfin Ọ̀ládé adé orí aládé kó lágbà fáláàfin. Bọ́ba rú ọ lójú bọ́ọ̀bá rẹ̀ ń tọ́ fẹ́ bí mọ́ bọ́ọ̀bá pàdé ikú bàbá yèyé lọ́nà kó bí wọ́n lè rè pé ṣé lóòótọ́ adé orí aládìkún níbẹ̀ lórí yín. Bàbá mo kí yín o. Mo kí gbogbo ọmọ Yorùbá pátápátá nílé lóko àti lẹ́yìn odi. Mo wá kí gbogbo ọmọ Yorùbá ní Kwara, bẹ́ẹ̀ mo kí gbogbo ọmọ Yorùbá ní Kogi tèèdè Delta wípé a kú dédé àsìkò yìí. Kí ni tó gbé mi wá? Ó mà ṣe o. In tó gbé mi wá jẹ́ ohun ìbànújẹ́ púpọ̀ lórí ẹ̀mí mi. Torí pé àṣà àti ìṣe ìran Yorùbá
àwọn ọba tá a nígbàgbọ́ wípé àwọn ni the custodian of culture and tradition nílẹ̀ káàárọ̀ òjíire wọ́n ti ń fi orí adé wọ́lẹ̀ ní gbàgede. ẹ̀yin ọmọ bíbí ìlú Ẹdẹ ó mà ṣe o. ìyá mi Adérọ́pò ìyá Ayọ̀mídé ẹ má bínú wípé ọ̀rọ̀ tí mo fẹ́ sọ lálẹ́ yìí lóru yìí torí pé kábíyèsí ọba Timi Ede ó mà ṣe o. wọ́n ṣe tó kù díẹ̀ káàtó léyìí tó bà ọ̀pọ̀ ọmọ Yorùbá nínú jẹ́ púpọ̀ jù torí wípé ìgbà tẹ́ ẹ bá ti mú adé ìṣẹ̀ǹbáyé ilẹ̀ Yorùbá tẹ́ ẹ bá ti fi ń rákòrò níwájú Fúlàní ìbànújẹ́ ló jẹ́. Timi Ede wọ́n dọ̀bálẹ̀ gbálásá torí dọ̀bálẹ̀ là á pè é níwájú Emir of Ìlọrin. Wàláhì mo fọba tó ní mi búra ó yẹ kí ládéládé lóyè ńlẹ̀ káàárọ̀ òjíire ó yẹ kán rọ kábíyèsí lóyè ni kán júwe ilé fún wọn torí wípé ohun ìtìjú gbáà ni ló jẹ́ fún ìran Yorùbá. ẹ jẹ́ n fi hàn yín ẹ ti rí Timi Ede ní lọ yẹn wọ́n déwájú Sólógàmbàrí Emir àlú Ìlọrin ẹ̀rín àwọn kúnlẹ̀ kábíyèsí rí Ọlọ́run sáwọn ọba táwa ń kó bá tá ń júbà wọn rèé sáwọn ọba tá ń pè ní àrólé Oòduà lélẹ́yìí eléyìí ò tó baálẹ̀ nílẹ̀ Ìbàdàn wọ́n bá ní kí n sọ bó ṣe yẹ kó rí gan. Timi Ede first class ọba tó ní gómìnà ẹ rí ọba kábíyèsí rí Ọlọ́run. ẹ̀yin ará Ẹdẹ àbẹ́ ẹ̀rọ bá yín bí ẹ̀rí Timi Ede pẹ̀lú ọlá ńlá rẹ̀ ó ṣe kíni ó ṣe wọ̀ níwájú Emir Ìlọrin. ẹ dákun àwa ń sọ pé àwọn Fúlàní ń kó wa lẹ́rú ọ̀nà dà tá a fi ní kó wa lẹ́rú ọ̀nà dà tí àṣà wa ò fi ní dohun ìgbàgbé ọ̀nà dà tí àbùkù tí ò fi ní máa kanlẹ̀ Yorùbá. bóyá ẹ rí dáadáa o ẹ wo Timi Ede ẹ̀gbin gbòòn ìmí ẹran di èèyàn odidi Timi Ede Timi Ede ọlọ́rìí kúnlẹ̀ síwájú Emir Ìlọrin. bá a bá wá bí ní tí èé fàjà ṣé ti kí Emir Ìlọrin má bá a rọ́ lóyè ní àbí ti kíni torí mi ò gbọ́ rí nù tàn wípé Timi Ede ń bẹ lábẹ́ Emir Ìlọrin. kí wàá ní tó lè fà á tí Timi Ede tí ó fi wá lọ rèé kúnlẹ̀ níwájú Emir Ìlọrin. Wonder shall never end.
àbẹ́ ẹ̀ wá rí ni abba kò yẹ kó rí bẹ́ẹ̀ o ó dá ohun ìdójútì èmi dẹ̀ ń sọ fún yín categorically lóru yìí wípé iyì àtàpọ́nlé tó yẹ fún Timi Ede ọ̀pọ̀ ti kúrò lára wọn lénìí torí wípé fídíò yìí gba omijé lójú mi Timi lọ pẹ̀lú olórí ni ó ó rèé o Timi àtolórí Timi Ede pẹ̀lú olórí ní ẹ lọ rèé kúnlẹ̀ rí ibú ní ẹ lọ rèé kúnlẹ̀ òfò ní ẹ kúnlẹ̀ àdánù níwájú Emir Ìlọrin ẹ ti rí wọn. àti ẹ̀wà gbọ́ bó lórí bá kúnlẹ̀ àmọ́ kí ni ká ti sọ ti Timi ọba aládé abomination ṣe bá gbọ́ nínú ìtàn wọ́n ní bọ́mọdé ọba bá tàn yọ bá àrọ́bá àrọ́bá sì rèé bá bá àtàn ni Timi Ede ìgbà tó gun Fúlàní dé nígbà náà lọ́hùn Aláàfin sọ fún Timi lọ rèé kojú àwọn Fúlàní má jẹ́ kán rí ìlú rẹ wọ̀ léyìí tó sì ṣe sọmọ ẹrú kọ́ wálẹ̀ yín ọba yìí báyìí. torí kò yé mi ní o Timi Ede sọmọ ẹrú kọ́ ni yín báyìí. ìjẹ́ ẹ tiẹ̀ wá yẹ lẹ́ni tó yẹ ká máa pè ní àrólé Oòduà. torí wípé ìtàn àníṣe ó fi yé wa wípé Aláàfin Ọ̀yọ́ ó rán Timi warrior jagunjagun láti dáàbò bo àwọn èèyàn rẹ̀ lọ́wọ́ Fúlàní tá ń kógun bọ̀ wá jà wọ́n nígbà náà lọ́hùn. tó bá wá jẹ́ pé bí ìtàn tá a gbọ́ bó ṣe rí nù a jẹ́ wípé Timi Ede tó lọ rèé rábàbà níwájú Emir Ìlọrin a jẹ́ wípé wọ́n kó ìtìjú ńláńlá bá ilẹ̀ Káàárọ̀ Oòjíire. kí ni ìbáà jẹ́ fún kíni tí ó bá ṣẹlẹ̀ tẹ́ fi wá lọ rèé rábàbà níwájú Emir Ìlọrin. ó mà ṣe o. ó mà ṣe o. àwọn kan ò lè rí ní tẹ́ ẹ ṣe gẹ́gẹ́ bí àìda. torí wípé tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà ọ̀pọ̀ àwọn ọmọ Yorùbá ti wà brainwashed débi wípé àṣà àti ìṣe ìran Yorùbá kò bá wọn láàmú mọ́ kò yé wọn mọ́. asámọ̀ ìtàn kábíyèsí Ọ̀nìrìṣà àgbà náà lọ́hùn. Ọ̀ọ̀ni fẹ́ rántí orúkọ wọn ni màá rántí nígbà tí àwọn èèbó gata ránṣẹ́ sí Ọ̀ọ̀ni. Ọ̀ọ̀ni jẹ́ ó yé wọn pé ó ní ètùtù táwọn ó ṣe
láì sì ṣe pé àwọn ṣètùtù yìí àwọn ò lè kúrò láàfin. Ẹni bá fẹ́ rí àwọn àfikọ́ máa bọ̀ láàfin. Ẹni bá rántí Ọọ̀ni yẹn ẹ jọ̀ọ́ ẹ dákun ẹ bá ń sọ́nà comment section. Tí n bá sì rántí màá padà sórí ẹ̀. Mo mọ̀ pé wọ́n kì í ṣe Ọọ̀ni okùn adé síjú adé. Ẹ̀yin náà ẹ wo fọ́tò Ọọ̀ni, ẹ wo fọ́tò Timi Ede, ẹ̀yin náà ẹ wò ó. Fún bá méjì kọ́ àkórìíra Emir ILORIN, àmọ́ mímọ́ fi orí adé wọ́lẹ̀ ní gbàgede léyìí tó kọ́mọ̀ fún ọ̀pọ̀ ẹ̀yin ọba tẹ̀ ń jẹ ní ìsìn ìlà wa ò fẹ́. Ṣé ikú bàbá yèyé ọba Lámídì Ọláìwọlá Àtàndá Adéyẹmí kẹta só lè ṣerú eléyìí? Sólúbàdàn ilẹ̀ Ìbàdàn ìní Emir wà á kí àbí ní ọlọ́rẹ̀ kí Emir ní ọ̀wá kúnlẹ̀ iwájú ẹ̀? Ìjọ ọ̀nìrìṣà àrólé Oòduà lè ṣerú ẹ̀? Só lè ṣẹlẹ̀ sí Àwùjalẹ̀? Ẹ̀dá lóhùn. Àmọ́ Timi Ede ó disgrace àpèrè Oòduà. Ẹ jẹ́ á sọ tòótọ́ ká má gọ lẹ́yìn kankan, ká sọ̀rọ̀ bó ṣe yẹ kọ́rọ̀ orí. Emir mélòó ní ń déwájú ọba Yorùbá tí ń dọ̀bálẹ̀? Kódà èyí tí ò tiẹ̀ tó Mágàjí yóò náwó sọ́ba ni. Torí àkúnjẹ, torí rándanràndan, ẹ̀yin ọba Yorùbá ọ̀pọ̀ yín wá ń sọ wá dẹni yẹ̀yẹ́. Timi Ede ó mà ṣe o. Àwa ní pé àwọn ọba àwọn ajínigbé wọ́n ń jí wọn gbé, wọ́n ń yìnbọn mọ́ wọn, wọ́n ń kú, wọ́n àṣẹ ní kú. Wọ́n à tẹ̀lé ìṣẹ̀ṣe mọ́. Wọ́n ti fi ìṣẹ̀ṣe sílẹ̀. Wọ́n ti ń ṣẹ̀sìn àjòjì. Ìdí nìyẹn tá a fi ń sọ fún Aláàfin tuntun tó fẹ́ jẹ. Gbàgbé pé ó jẹ́ Kìrìsìtẹ́nì, gbàgbé pé ó jẹ́ Mùsùlùmí. Òrìṣà l'Aláàfin bọ. Ẹ gbọ́, òrìṣà ìlàpèrè ààfin Ọ̀yọ́ bọ. Olórìṣà l'Aláàfin. Yóò bọ Ṣàngó, yóò bọ Èṣù, yóò bọ Ògúnlákáyé, yóò bọ ya. Aláàfin, ẹnikẹ́ni tó bá ti wà lórí àpèrè Aláàfin, òun gangan lòòṣà. Ìdí nìyẹn la fi ń sọ fún Aláàfin tí ń bọ̀ lórí àpèrè láìpẹ́ pé ẹ wo àwòkọ́ṣe Àtàndá alówólódù bí ìyèrè. Ẹ má ya dójú ti ni bí àwọn Timi Ede bí Olúwo. Ẹ má forí adé wọ́lẹ̀ ní gbàgede. Ẹ má tẹ ìṣẹ̀ṣe lójúmọ́lẹ̀. Àní ẹ má ṣe Mùsùlùmí. Àní ẹ má ṣe Kìrìsìtẹ́nì. Àmọ́ ìgbà tẹ́ ẹ bá wọ ìpẹ̀bí, Kùránì kọ́lẹ̀ ń ké ń bẹ̀, Bíbélì kọ́lẹ̀ ń ké. Ìṣẹ̀ṣe la fi ń ṣe gbogbo ń tà ń ṣe nínú ìpẹ̀bí. Ewé àkókò tá ń fi mọ́ yín lórí
kì í ṣe awẹ́ kùránì, kì í ṣe awẹ́ bíbélì. Kí wá lẹ̀ dórí oyè sí? Tẹ́wàá sọ̀pàkọ́, tẹ́ sọ̀pàkọ́ sí ṣẹ̀ṣe. Èṣù kọ́ ni Sàtánì o, bàbá ńlá wa lèṣù. Bí Ṣàngó ṣe ń bẹ bó ṣe jẹ́ bàbá ńlá wa, l'Ògúnlákáayé jẹ́ bàbá ńlá wa, náà lèṣù náà jẹ́ bàbá ńlá wa. Ṣàìtán ó yàtọ̀ séṣù. Ẹ ti mìíṣẹ̀ pọ̀. Àìgbàgbọ́ yé ń dààmú ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin tẹ́ ń jọba. Ó mà ṣe o. Ẹ dákun. Timi Ede, kí ló dé tẹ́ ẹ wà wòkọ́ṣe lára àwọn tó ti ṣíwájú yín tí wọ́n ti wà nípò tẹ́ ẹ wà yìí? Àwọn bí ọba Adétóyè ṣe Láoyè, kí ló dé tẹ́ ẹ wà wòkọ́ṣe wọn? Èéṣe kí ló dé tẹ́ ń dọ̀tí wa? Kí ló dé tẹ́ ń ba ìṣẹ̀ṣe jẹ́? Kí ni tó ṣẹlẹ̀? Timi Ede, àwọn ọmọ Yorùbá wọ́n ṣe kí ni? Your àbí kí ni mo ti fẹ́ pè náà? Your Royal Highness. Ọba Adéṣọlá Làwálì Lámínísà, ẹ dójú tì á. Wàláì. Ìdójútì yìí pọ̀. Àbáwọn èèyàn ò rí ni. Ó yá kí n tó fi hàn yín dáadáa. Ẹ wo Timi. Ẹ wo Timi Ede. Ẹ wo Timi. Ẹ wo nǹkan lórí ìkúnlẹ̀. Ìdójútì ńláńlá. Ìdójútì ńlá. Ọ̀rọ̀ tí ò ṣe é gbọ́. Ẹ̀yin ọmọ Ẹdẹ, ọmọ Ṣàn kábíyèsí ló kó pọ́npọ́ báyà rẹ̀. Gbogbo ẹ̀gbin tẹ́ ẹ bá rí látọ̀dọ̀ àwọn ọmọ Yorùbá tí ẹ bá ń sọ̀rọ̀ sí Ẹdẹ, kábíyèsí ló fà á. Torí pé a nígbàgbọ́ wípé kò yẹ kó rí bẹ́ẹ̀, kò yẹ kó ṣẹlẹ̀ bẹ́ẹ̀. Àmọ́ ti rí bẹ́ẹ̀, ó ti ṣẹlẹ̀ bẹ́ẹ̀. Ọmọ Yorùbá wá ń sọ fún kábíyèsí. Ẹ gbọ́. Tìmì Àgbàlé Ọlọ́fàáná. Ó mà ṣe o. Ó mà ṣe o. Kí ni ń ṣẹlẹ̀ sí culture ọ̀ràn Yorùbá náà? Kí ni ń ṣẹlẹ̀ sí culture Yorùbá? Sáyé ti wá yí padà, ó ti ń delé irọ́ ni. Kí ló dé tẹ̀ ń pa àṣà àti ìṣe wa run? Tó bá ṣe wípé ordinary person ló ṣe léyìí, àmọ́ ní sọ̀rọ̀.
bọ̀ ọba aládé tí èyí tó wá aṣọba kékeré, ọba tó ní gómìnà, onírú eléyìí ṣẹlẹ̀ sí. tó bá wá ṣẹlẹ̀ sáwọn ọba tí ọ̀ládé, kí ni ká sọ? Timi Ede, ọba Muniru Adéṣọlá Lawal, Lamini Sawan, wá nǹkankan, kódà tú, adójútì ni ọba nìyí. bẹ́ẹ̀ ni yẹ lọ́ba, yẹ lórí àpèrè fún bá méjì kọ́, ẹ wá kúnlẹ̀ lórí ẹsẹ̀ yín méjèèjì láti kí Emir ILORIN. tẹ́yìn bá ṣọba, kò sí ní tó burú pé kéèyàn ó bọ̀wọ̀ fágbà, kéèyàn kágbàlagbà tó bá ṣe pé ìsọba tẹ́ ẹ jẹ́ nọ́mà ọmọ Yorùbá, kò sẹ́ni tí ó sọ̀rọ̀. àmọ́ torí pé ẹ jẹ́ ọba, tẹ́ ẹ bá kí n ṣe first class, ẹ jẹ́ second class ọba. bèlètà sí pé first class nìyí torí Ẹdẹ ò kéré ní ìpínlẹ̀ Ọ̀ṣun. fún yín láti wá hùwà báyìí, ọmọ Yorùbá demand apology látọ̀dọ̀ yín. kẹ̀sì ṣàlàyé fọmọ Yorùbá ìdí tẹ́ ẹ fi dáṣọ ọrú ẹ̀ sọ̀rọ̀. bí bẹ́ẹ̀ kọ́, they will continue to drag you. wọ́n á máa drag yín lórí social media. ẹ gbọ́, á máa drag yín. ó mà ṣe o. ó ṣe ṣé ẹ ti gbàgbé ìtàn ni? jagunjagun nìran Timi Àgbàlé, ọdẹ ni, jagunjagun sì ni. Aláàfin rán kó lọ rèé kojú àwọn ọ̀tá nígbà náà lọ́hùn tí wọ́n fẹ́ kógun ja ìlú Ẹdẹ. ó mà ṣe o. Aláàfin Kori of Old Ọ̀yọ́ Empire, Kàtúngà, ló ní pé ká lọ establish settlement láti dáàbò bo àwọn aráàlú Ẹdẹ, láti dáàbò bo àwọn èèyàn rẹ̀ lọ́wọ́ ogun Fúlàní tó ń bọ̀. Timi Àgbàlé ṣe bẹ́ẹ̀. tẹ́ ẹ̀ bá gbàgbé, bẹ́ẹ̀ bá rántí, ọdẹ apẹrin apẹfà ní Timi Àgbàlé, ó sì tún jẹ́ jagunjagun. ìdí nìyẹn tálààfin fi rán níṣẹ́ tó rán. Ẹdẹ sì jẹ́ ọ̀kan pàtàkì ìlú tó dàgbà jù nílẹ̀ Káàárọ̀ Oòjíire. tá a sì nígbàgbọ́ wípé ìlú Ẹdẹ ó wá sí ìwáyé ní 1500 látọwọ́ Timi Àgbàlé. Timi Àgbàlé ló ṣe Ẹdẹ sílẹ̀
ní 1500 Timi Àgbàlé ọjẹ́ ọdẹ ó sì tó jẹ́ jagunjagun tí ikú bàbá yèyé Aláàfin Ọ̀yọ́ tí ń ṣe Kórí of Old Ọ̀yọ́ Empire Kàtúgà tẹ́rẹ́ pé lọ rèé dáàbò bàwọn èèyàn rẹ̀. Gbogbo wa la mọ̀ pé ẹnikẹ́ni tó bá ti jẹ́ ọba lẹ́dẹ Timi Àgbàlé là á pè é. Timi Àgbàlé ọlọ́fà aná torí wípé ọfà ní fi jagun. Timi ó dójú tì á. Ẹdẹ tá a wá ń lò lọ́wọ́ yìí Timi Kúbọlá jẹ́ Àgbọ̀nrán ìlọ́dà sílẹ̀ ní 1817 pẹ̀lú àwọn ọmọ ìyá rẹ̀ àwọn ọbàkan rẹ̀ bíi Oyèfí Àjànjú Àhó Ahánran àti Odùníyì láfọwọ́sowọ́pọ̀ láti dá Ẹdẹ yìí tá ń lò lọ́wọ́ yìí sílẹ̀ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Ìbàdàn bó ṣe jẹ́ wípé Ìbàdàn kẹta náà làwa náà wà yìí nílẹ̀ Ìbàdàn. Ó mà ṣe o. Ó mà ṣe o. Àti ẹ̀mọ́ tá a fẹ́ sọ mọ́. Ohun ìdójútì gbáà. Ẹ̀yin lọ́balọ́ba. Ìbá dáa kẹ́ ẹ pè pàdé láàrin ara yín kẹ́ ẹ bára yín sòótọ́ ọ̀rọ̀. Ìkan ló pera rẹ̀ ní Emir tí ń wà lókè ń bà á kí tó lóun pa gbogbo ìṣẹ̀ṣe rún. Òun la láṣẹ lórí òrìṣà tó ń pera rẹ̀ lóríṣiríṣi ó kọ kí wá ní ká tó pe ti Timi. Ó ṣe jẹ́ wípé Ọ̀ṣun state la ti ń rí yánmọ́yánmọ́. Ó ti jẹ́ pé àwọn ọba Ọ̀ṣun state àwọn ló ń kó ẹrẹ̀ bá àwọn ọba káàkiri ńlẹ̀ Káàárọ̀ Oòjíire. Ó ṣe rí bẹ́ẹ̀. Ẹ ṣèpàdé náà ẹ kọ́ àwọn ọba yìí tù họ́dà wípé wọ́n ń dójú tì wá wọ́n ń kó ẹ̀gbin wọ́n fi ń rẹ́ wa lá. Kọ́ lọ stop ṣe bẹ́ẹ̀ o. Ẹ̀já lẹ́nu ọ̀rọ̀. Ẹ wò ó mo sọ yìí mo dúró ná torí àsọjù ọ̀rọ̀ ní díjà alẹ̀. Àmẹ́yìí tí mo sọ ìyọ́yọ́ ó ti yé Timi Ede àti gbogbo ládéládé lẹ̀ Káàárọ̀ Oòjíire wípé Odùduwà ò ṣayé báyìí, Ọ̀rúnmìlà ò ṣayé báyìí, Ọba Mákin Ọ̀sángángá ò ṣayé báyìí. Kí ló wá dé tẹ̀yìn wá ń dorí gbogbo nǹkan tẹ̀ ń dorí rẹ̀ kodò. Tẹ̀ wá ń sọ wá ẹ̀ ń sọ mọ́ aláṣẹ dẹni tí ò láṣẹ lẹ́nu mọ́. Ẹ kíyèsí o. Ẹ má fún Fúlàní lórí ọ̀fẹ́ láti kó wa lẹ́rú lẹ́ẹ̀kan sí. Ọ̀rọ̀ yìí náà lólóyè Sunday Igboho ṣá ń sọ. Tẹni ó mórí wá kó fọrùn lẹ̀. Ẹ̀yin ọba yìí ẹ má ba débi ipá àmọ́ lẹ̀ yín lóko o torí pé ẹ̀ kó ní tìjú bá wa. Lágbára lọ́wọ́ Ọlọ́run, ojú tẹ́ fi ń wò mí ò ní fọ́, etí tẹ́ fi ń gbọ́ mi ò ní di. Ẹ bá ń ṣá ètò yìí kọ́kan ààfin Timi Ede, kọ́kan Ọ̀nìrìṣà,
kọkàn gbogbo ládéládé ńlẹ̀ káàárọ̀ òjíire. Mo dúpẹ́ lọ́wọ́ yín o. Mo ń sọ ẹ lè máa appreciate mi náà kò easy. 09036371643 WhatsApp number. Bóyá dátà lẹ́fẹ́ fún mi, bóyá ẹ sì fẹ́ sọ pé ìwọ ọmọ ikú sẹ́ni ẹ̀yin là ń jẹ́. 09036371643. Àrínilóde àbèrè, àrínilóde àbèrè, àrínilóde àbèrè ẹni Adémọ́lá ọmọ omíyalé lèmi jẹ́ o. Ó dàbọ̀. Yorùbá nation will stand. Bẹ́ẹ̀ ni a ní gbàgbàkúgbà lọ́wọ́ ẹ̀yin ọba yìí nínú Yorùbá nation. Thank you. God bless you. No going back.